Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ kágbé ṣéwù. Kọ́lọ̀ kó wọlá ànábì wa Muhammad. Kọ́lọ̀ wọn fìtínà wọn, ọlọ́wọ́ wàhálà wọn, ọlọ́wọ́ lálàsí wọn, ọlọ́wọ́ àhábà wọn. Ọlọ́wọ́ wọlá ìjẹ́kàn rẹ̀ àfibẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá dákun gbé wọn borí ọ̀tá. Ọlọ́wọ́ fún wọn ní ìjẹ̀jà lórí ọ̀tá. Ọ̀tá ilé ni, ọ̀tá òde ni, ọ̀tá kọ̀kọ̀ ni, ọ̀tá gbangba ni, ọ̀tá találà fáà ni, tọlọ́mọ kéwú ni, tìjọ̀mọ́ ni, tí ọ̀nà tí ó wù kí ìran tá pín sí ọlọ́mọ bá fún bàbá wa ló ti níjẹ̀jà lórí gbogbo wọn. Níjẹ̀jà lórí ọ̀tá tó dájú wípé nígbà tí ọ̀tá pọ̀ fún àbárasẹ̀ Adam bàbá nínà ọ̀mí. Billahi ìṣúná lábìbálì wà máa sì bí kúlù mọ́rọ̀ mọ́sùlánà àsìbúdáláwò wà nábì àsìbúdáláwò wà nábì. Billahi ìṣúná. Òun náà wá ní bàbá wa kú ti tò ní wípé iyì tí wọn kìí ṣe yìí tí ẹ̀dá kan máa ń pọ́ sára ẹni. Àbábára kan téèyàn lọ bàbí kan tó bá yá sí pé wọ́n lọ bàbí kan ni onítọ̀hún ti ní máa withdraw kan bí àìní lótó yìí. Láti máa yẹ wà máa ṣe bí. Kìí ṣe ti wípé owó tó ní ni wọ́n fi ń ra yìí, owó ra yìí. Owó òsìràjọ, owó òsìrà followers bó bá ti rà á. Tí owó tó fi ra followers tó bá ti expire, wọ́n padà wọ́n lọ bò mí ní orí láti máa yé wà máa ṣe bí. Kéèkì ṣe wípé orí ìpòrú títí wọ́n tẹ́ wà yìí ní iṣẹ́ ìdí. Ó ti bẹ̀rẹ̀ láti pilẹ̀ ní kọ́tọ́ fún wọn ní wọ́n sì kò lè fìtà. Kí wọ́n tó dé máa ń sípò ìfìtàríyà ẹ tápẹ̀ ní mufti iyì tẹ̀lé wọn bẹ̀ ní ó ti láwọn ohun tó ti síwájú nínú ìyàtà pọ́lẹ́ tọ́lọ́mọ ọba ti rà fún wọn ó ní láti máa ní. Wà máa ṣe bí. Èrè òun kò wúrà, èrè òun téèyàn fi kóra. Olùmọ̀ràn mọ̀sùlánà àsìbúdáláwò wà nábì àsìbúdáláwò. Bàbá wa mú
ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ìkẹ́ ẹ̀rọ ọlọ́wọ́ ọba àyọ́nú rẹ ọlọ́wọ́ ọba àforíjì rẹ ọlọ́wọ́ ọba kó máa bá yín. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. ìyọ́nú rẹ ọlọ́wọ́ ọba kó máa bá bàbá Mufti àti gbogbo àwa tá a tẹ̀lé wọn tọkàntọkàn nínú ọmọ kéwù. ولقد wọ́n lè ní ìdàgbàdà. من المؤمنين ومن اتبعك من المؤمنين. أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين. Ohun táwọn bàbá tàná tí wọ́n pèsè ilẹ̀ òun là ń jẹ lọ́wọ́ ọlọ́run ní wà lápọ̀ dì. سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين. Ọlọ́run ní pàápàá polówó àwọn ọlọ́wọ́ ọba ó ti síwájú fójíṣẹ́ wa Ànábì Muhammad làwọn ní. سبقت كلمتنا لعبادنا المرسلين. Ọlọ́run ní polówó àwọn ọlọ́wọ́ ọba ó ti síwájú fún bàbá wa Mufti ó ti síwájú fún bàbá wa tó kàmẹ́lù nínú àdàbí. Ó síwájú fún bàbá wa Ṣéhù Abókadì tó síwájú fún bàbá wa tó Sọ̀fíùlà tó wá lépa bá bàbá wa ìdìrákù yẹn náà ló lépa bá bàbá wa Mufti tòní wípé. لهم المنصورون. وإن جندنا لهم الغالبون. هم الغالبون. قل يا أيها الناس